ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa wà shocked o nígbà tí wọ́n gbọ́ wípé kábíyèsí ti fún Queen Naomi ní ilé èyí tí ó wà nínú palace tí kábíyèsí kọ́ fún wọn tó ń renovate fún wọn. Wọ́n ní ilé yìí ti wà tipẹ́ wípé kábíyèsí tún ṣe. Wọ́n ní wọ́n dẹ̀ lo bóyá 18 million ni mi ìwà ṣọ̀ǹpa owó mọ̀. Wọ́n ní wọ́n lo owó tó pọ̀ gan láti stock inú ibẹ̀ fún Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní àwọn olórí ò expect pé ibẹ̀ ni kábíyèsí máa ṣe fún Queen Naomi. Wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ló fò lọ sí palace o nígbà tó gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí pé kábíyèsí wọ́n ti renovate ibẹ̀ yẹn fún Queen Naomi. Wọ́n ní ó yà lẹ́nu o nígbà tí ó rí pé kábíyèsí ti gbé ibẹ̀ yẹn fún Queen Naomi o. Wọ́n ní ṣe ni àǹtí wa fò lọ sí palace wípé ó yà àǹtí wa lẹ́nu ìgbésẹ̀ tí kábíyèsí gbé yìí. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé kábíyèsí kò sí nǹkan tí wọ́n lè fi pamọ́ fún Queen Naomi, kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè fún Queen Naomi bí kábíyèsí ṣe wà nìyẹn. Ẹ̀yin èèyàn lé inú mi dùn gan-an ni. Wọ́n ní ìsìn kábíyèsí anytime ni Queen Naomi náà máa wà nínú palace wípé bí ìgbà tó yẹ kán ti move sínú palace nìbọn wọn fẹ́ ṣe celebration wọn fẹ́ fò àwọn olórí yìí lára nítorí pé èèyàn mọ nǹkan tán lè ṣe. Ẹ̀yin náà mọ̀ irú ìwà tí wọ́n ń wù nínú palace bàbá Erin ńlá. Torí wọ́n ní ọ̀rọ̀ àwọn olórí yìí wọ́n ló gba rírò. Wọ́n ní ọ̀rọ̀ àwọn olórí yìí ó gba kí kábíyèsí kí wọ́n fi ara pamọ́ fún wọn wípé wọn kì í ṣe nǹkan tó yẹ pé àwọn olórí yìí wípé wọ́n kàn lè máa jẹ́ kí wọ́n mọ gbogbo nǹkan tó bá ń lọ. Wọ́n ní ibi tí kábíyèsí ṣe fún Queen Naomi wọ́n ló fine. Wọ́n ní wọ́n dẹ̀ ná. Wọ́n ní owó tán ná wọ́n ló pọ̀ o. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ya àwọn olórí lẹ́nu. Wọ́n ní ṣe náà lanu sílẹ̀ pé kábíyèsí gbébẹ̀ yẹn fún Queen Naomi. Wọ́n expect pé wọ́n ní àǹtí wa bó ṣe fò lọ sí palace nìyẹn o tó ní ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀, ẹ gbọ́ kí náà gbé fún Queen Naomi, ẹ gbọ́ wọ́n gbé ibi ńlá yẹn fún Queen Naomi. Wọ́n ní ìbànújẹ́ ó sorí àgbàkodò ní ọ̀rọ̀ àǹtí wa. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ojú títì ni ó bá dé fún àǹtí wa nígbà tí wọ́n dé palace. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní kábíyèsí fakọyọ o wípé ibi tí wọ́n ṣe fún Queen Naomi wọ́n ní èèyàn á lanu akájẹ́kù kalẹ̀. Wọ́n ní bàbá wa Erin ńlá wọ́n lo ọgbọ́n fún àwọn olórí yìí so wọ́n náà ti yanjú ibi tí Queen Naomi máa dé sí. In fact gan bí a ṣe gbọ́ wọ́n ní àwọn olórí ò ever wọn mọ̀ wípé irú nǹkan báyẹn lè ṣẹlẹ̀ wípé ìyàlẹ́nu
ló jẹ́ fún wọn ní ìgbà tí wọ́n rí ibi tí kábíyèsí gbé kalẹ̀ fọ́kọ ẹ̀ Naomi. Ẹ̀yin èèyàn létí má tún gbọ́ update lórí gist tí màá mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Ọlá yín á máa pọ̀ sí o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.